A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ilé-iṣẹ́ ààrẹ ti ní ààrẹ Bọ́lá Tinubu ń tẹ̀síwájú láti máa darí iṣẹ́ ìlú láti ilẹ̀ òkèèrè pẹ̀lú wípé ó ti ń lò tó ọ̀sẹ̀ méjì ní ilẹ̀ òkèèrè. Bákan náà ni wọ́n ní ààrẹ yóò padà sí orílẹ̀-èdè ní ọjọ́ Ajé, ọjọ́ 21 oṣù kẹrin lẹ́yìn ìsinmi ọdún Àjíǹde. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà bu ọwọ́ lù ni ó ti ṣàlàyé wípé ààrẹ tí ó rin ìrìnàjò láti Paris lọ London lópin ọ̀sẹ̀ ń ṣe iṣẹ́ rẹ̀ kárakára pẹ̀lú ìjíròrò lóòrèkóòrè pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀. Ọ̀nànúgà ní ààrẹ ti pàṣẹ fún àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n yanjú gbogbo ìpèníjà ààbò tó ń yọjú ní àwọn agbègbè kan ní ẹkùn àríwá orílẹ̀-èdè. Wọ́n wá dúpẹ́ lọ́wọ́ ará ìlú bí wọ́n ti sọ àsọdájú wípé iṣẹ́ ìjọba ń tẹ̀síwájú láìsí ìdíwọ́. Èyí ni iléeṣẹ́ ààrẹ fi fèsì sí ẹ̀sùn tí àwọn ẹgbẹ́ alátakò ṣe lórí bí ààrẹ ṣe jókòó sí ilẹ̀ òkèèrè tí ìtàjẹ̀sílẹ̀ ṣì ń lọ lọ́wọ́, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Plateau àti Benue. Igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar àti olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi ni wọ́n jọ ké sí Tinubu lórí ìdí tí ó fi dúró sí ilẹ̀ òkèèrè láàrin ìṣòro ààbò tó ń lọ lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti kọ àtẹ̀jáde inú àwọn ìwé ìròyìn kan lánàá wípé ogunlọ́gọ̀ afurasí ọmọ ẹgbẹ́ Boko Haram ni wọ́n ti rí mú ní ìpínlẹ̀ Èkó. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ CSP Benjamin Hundeyin ni ó kọ ọ̀rọ̀ wọ̀nyí nínú àtẹ̀jáde òní ọjọ́ Ẹtì. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé lẹ́yìn ìròyìn tí wọ́n tẹ̀ jáde lánàá ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ CP Ọlọ́rundáre Jimoh darí kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí láti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Àbájáde ìwádìí ọ̀hún ṣe àfihàn wípé kò sí ibì kankan káàkiri ìpínlẹ̀ Èkó tí wọ́n ti kófìrí tàbí fi ọwọ́ ṣìkún òfin mú afurasí ọmọ ẹgbẹ́ Boko Haram. Ṣùgbọ́n èyí kò dá iṣẹ́ ọlọ́pàá dúró láti má darí àwọn àkànṣe ọ̀tẹlẹ̀múyẹ́ òṣìṣẹ́ wọn Police Detectives SID àti àwọn ikọ̀ mìíràn lọ káàkiri àwọn ibi tí wọ́n dárúkọ wípé wọ́n ti ń kófìrí Boko Haram tí kò sì sí ẹni fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n rí tàbí fi ọwọ́ ṣìkún òfin mú ọmọ ẹgbẹ́ Boko Haram kankan ní gbogbo ìpínlẹ̀ Èkó. Fún ìdí èyí, àgbélẹ̀rọ irọ́ tí wọ́n pa láti fi dá ìbẹ̀rùbojo sílẹ̀ ní láàrin ará ìlú ni èyí jẹ́. Hundeyin ní kọmíṣánná ọlọ́pàá rọ ará ìlú kí wọ́n tẹ̀síwájú nínú iṣẹ́ tàbí ọrọ̀ ajé wọn láì fòyà bí wọ́n ti rọ iléeṣẹ́ ìròyìn kí wọ́n má fi ààyè gba ìròyìn ẹlẹ́jẹ̀ tí ó lè dá wàhálà sílẹ̀ tàbí kó bá àlàáfíà tí ará Èkó ń jẹ ìgbádùn rẹ̀. Bákan náà ni wọ́n ní kí olùkọ̀ròyìn náà ṣe ìwádìí kí ó tó gba iléeṣẹ́ ìròyìn lọ fún àtẹ̀jáde. Agbẹnusọ fi dá àwọn olùgbé lójú àfojúsùn iléeṣẹ́ ọlọ́pàá láti dáàbò bo ẹ̀mí àti dúkìá kí wọ́n sì pè sí orí ìlà tí wọ́n yọ̀ǹda bí wọ́n bá kófìrí ìrìnsí tí ó mú ìfura dání. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Láti lè fòpin sí dákúrekú ẹ̀rọ amúnáwá National Grid tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní èyí tí ó ti rẹ̀ tí ọjọ́ ti lọ lórí rẹ̀ old and weak, ìjọba àpapọ̀ ti fi àkóso rẹ̀ lọ ilé-iṣẹ́ aládàáni. Mínísítà agbára Adébáyọ̀ Adélábù ni ó sọ èyí lánàá níbi ó ti ń ṣe àgbéyẹ̀wò ìṣèjọba ní ẹ̀ka agbára. Àfihàn yìí wáyé níbi ìfarahàn ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn fún ti ọdún 2025 tí ó wáyé ní Radio House, Abuja. Mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ni ó ṣe atọ́kùn ètò níbi tí Adélábù ti ṣàlàyé wípé mílíọ̀nù 7 mítà ni ará ìlú nílò tí ìjọba ń sapá láti ṣètò. Ó ní 100 mílíọ̀nù ọmọ Nàìjíríà 80 mílíọ̀nù nínú 200 mílíọ̀nù 240 mílíọ̀nù kò ní àǹfààní sí iná mọ̀nàmọ́ná. Ìjọba ti bẹ̀rẹ̀ ìjíròrò pẹ̀lú àwọn alátìlẹyìn okòòwò investor tí wọ́n ti fi èròǹgbà wọn hàn sí iṣẹ́ apá kan National Grid kí ọdún yìí tó parí. Adélábù ní oríṣiríṣi èròǹgbà ni wọ́n ti fi ránṣẹ́ láti ọ̀dọ̀ àwọn olókoòwò. Ìjọba ni ó ní
National Grid. Ó ní pẹ̀lú bí àwọn iléeṣẹ́ ìjọba mìíràn ṣe ń jàdù owó, ìjọba kò ní owó tí ó lè dá nìkan kó lé National Grid, ó tóbi ju agbára ìjọba nìkan lọ. Adélabú ní àwọn ní ìgbàgbọ́ wípé bí aládàáni bá lè gba ìṣàkóso àwọn apá kan National Grid, àmójútó rẹ̀ kò ní ṣòro kí àwọn náà lè jẹ àǹfààní láti ọ̀dọ̀ DISCOs àti GENCOs. Ó wá sọ àsọdájú wípé ìjọba yóò yanjú tírílíọ̀nù 2 náírà nínú tírílíọ̀nù 4 náírà gbèsè tí wọ́n jẹ GENCOs kí ọdún yìí tó parí. Lórí bí gbèsè yìí ṣe wáyé, mínísítà ní èyí wáyé látàrí ìrànwọ́ owó tí ìjọba ń ṣe fún àwọn oníbàárà Plan B àti E. Mínísítà ní ìlàjì gbèsè yìí wá láti àjẹ́lẹ̀ gbèsè ìṣèjọba àná tí wọ́n ṣí papọ̀ pẹ̀lú ìṣèjọba lọ́wọ́lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan ti fi ẹjọ́ ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio, gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo àti gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello sún iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ìkọlù tí wọ́n ṣe sí ilé mọ̀lẹ́bí rẹ̀ ní Obe-Bai-Homa, ìpínlẹ̀ Kogi. Ìròyìn jábọ̀ wípé ọjọ́ Ìṣẹ́gun ni àwọn agbébọn ṣe ìkọlù sí ilé mọ̀lẹ́bí sínétọ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Akpoti-Uduaghan ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n mú Akpabio, Ododo àti Bello bí ohunkóhun bá ṣẹlẹ̀ sí i. Ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni Akpoti-Uduaghan ti kọ́kọ́ rọ ọmọ Nàìjíríà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n mú àwọn wọ̀nyí bí ohunkóhun bá ṣẹlẹ̀ sí i. Ṣùgbọ́n Ọjọ́rú ni Yahaya Bello fi ìwé ẹ̀dùn ọkàn pẹtíṣọ̀nù ránṣẹ́ sí ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí Akpoti-Uduaghan fi kàn án. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Adájọ́ Yétúndé Pírò láti Ilé-ẹjọ́ Gíga Ìpínlẹ̀ Èkó ti kéde wípé ìyọnípò àti ìdápadà agbẹnusọ ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó Mudashiru Obasa lùgbàdì òfin illegal and unconstitutional. Níbi ìdájọ́ tí ó gbé kalẹ̀ ní Ọjọ́rú ni ilé-ẹjọ́ ti wọ́gi lé ìlànà tí wọ́n gbà yọ Obasa nípò ní ọjọ́ 13 oṣù Kínní ọdún 2025. Obasa ni ó pe ẹ̀sùn tako ilé-ìgbìmọ̀ àti agbẹnusọ tí wọ́n yàn dípò rẹ̀ Mojísọ́lá Meranda lórí bí wọ́n ṣe yọ ọ́ nípò lọ́nà àìtọ́. Nínú ẹ̀sùn tí agbẹjọ́rò rẹ̀ Àgbàmọ̀fin Afọlábí Fáṣànú pè ní ọjọ́ 12 oṣù Kejì ọdún 2025 ni wọ́n fi tako bí ọmọ ilé-ìgbìmọ̀ 36 ṣe dìmọ̀pọ̀ yọ ọ́ nípò nígbà tí ó wà ní ìsinmi tí kò sì sí lórílẹ̀-èdè. Ó rọ ilé-ẹjọ́ tí ó kéde wípé ìgbésẹ̀ àwọn aṣòfin yìí ṣe lòdì sófin, bí ó ti ṣe àríyànjiyàn wípé ìjókòó wọn ò lẹ́sẹ̀ ńlẹ̀, ó wáyé láì gba àṣẹ lọ́wọ́ agbẹnusọ tàbí aṣojú rẹ̀ kankan. Gbogbo ìgbésẹ̀ yìí ni ó ṣe lòdì sí òfin tí wọ́n fi ń darí ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn This Day tó jáde lónìí. Afurasí àkọ́kọ́ níbi ìṣekúpa alága iléeṣẹ́ Super TV Michael Ataga, Chidinma Ojukwu ti sọ lánàá wípé òun bá òkú Ataga nínú yàrá ilé ìtura tí ó wà ní Lekki ní ọjọ́ 15 oṣù Kẹfà ọdún 2021. Níbi ìgbẹ́jọ́ tí ó wáyé lánàá ní ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Tafawa Balewa Square ní akẹ́kọ̀ọ́ àná onípele kẹta láti ẹ̀ka Mass Communication ní UNILAG ti sọ fún adájọ́ Yétúndé Adésànyà wípé òun dé láti ibi tí òun ti lọ ra oúnjẹ àti ohun mímu ni òun kan ilẹ̀kùn. Nígbà tí kò gbọ́ nǹkan kan ni ó fi agbára ṣí ilẹ̀kùn kí ó tó bá Ataga nínú àgbàrá ẹ̀jẹ̀. Ó ní òun súré sí i, ojú rẹ̀ ti fẹ́ẹ́ padé tán, èémí rẹ̀ sì ti lọ. Chidinma ló ń jẹ́jọ́ lórí ẹ̀sùn ìṣekúpa ẹlẹ́dẹ̀ àmọ̀pọ̀ àti ìṣekúpa olè jíjà pẹ̀lú àwọn tí wọ́n jọ fi ẹ̀sùn kàn papọ̀ bíi Adédàpọ̀ Quadri àti mọ̀lẹ́bí rẹ̀ lóbìnrin Chioma Egbuchu. Chidinma ṣàlàyé bí ó ṣe pàdé Ataga nípasẹ̀ ọ̀rẹ́ rẹ̀ kan Fìyìn tí òun náà ń fẹ́ ọ̀rẹ́ Ataga James. Ó ṣe àpèjúwe Ataga ní onínúure ènìyàn tó ń ràn lọ́wọ́ nínú ẹ̀kọ́ rẹ̀ àti okòwò rẹ̀.
Ó ní Ataga wá láti ìpínlẹ̀ Edo ṣùgbọ́n ń gbé ní Victoria Garden City ní ìgbà náà. Ó ń ṣiṣẹ́ ní ẹ̀ka ìròyìn bí ọmọ mẹ́ta pẹ̀lú ìyàwó rẹ̀ tí wọ́n ti jọ pínyà tí ó ń gbé ní ìlú Àbújá. Síwájú ikú Ataga ni ó ké sí Chidinma kí ó wá bá a ní ilé ìtura láti bá a ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Ọjọ́ 14 oṣù kẹfà tí wọ́n sùn mọ́júmọ́ ní ilé ìtura ni Ataga ní kí wọ́n jáde lọ wá oúnjẹ rà. Ó ní Ataga ní hóró kan egbògi olóró láòdù tí wọ́n ń pè ní cannabis ni ó kù ní ọwọ́ òun ni ó bá béèrè bóyá òun ní ẹni lè wá ta egbògi olóró fún wọn. Òun ní bẹ́ẹ̀ ni òun bá ké sí Quadri kí ó bá wọn mú egbògi olóró láòdù àti Rohypnol wá. Òun fi àdírẹ́sì ránṣẹ́ sí i. Ọjọ́ kejì ni Ataga tún béèrè fún egbògi olóró cocaine bí ó ti ní kí ó lọ ra oúnjẹ wá. Nígbà tí ó padà dé ni ó bá Ataga nínú àgbàrá ẹ̀jẹ̀. Pẹ̀lú ìbẹ̀rùbojo ni ó fi palẹ̀mọ́ aṣọ àti ẹ̀ṣọ́ tí ó fi gba ilé rẹ̀ lọ. Lẹ́yìn gbogbo àlàyé Chidinma ni adájọ́ tún sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2025. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.